dìwò yìí last year kẹ́yìn náà máa sọ pé orí ọmọ ìyá Ìbàdàn yẹn pé wo bí tó tún ti wà báyìí bẹ́ẹ̀ nítorí pé tí n bá ń jà lórí Facebook mò ń lose customers ni kò sí ẹni tó máa dúró mi tó ti ń ṣépè fẹ́ rajà kò sí ẹni tó fẹ́ dúró mi tẹ́ pé jàgídíjàgan kó lóun fẹ́ fowó tòun síbẹ̀ èmi ò lè lose customers mi ò fẹ́ lose àwọn followers mi ò fẹ́ lose respect ètò ayé tí àwọn èèyàn ń gbé fún mi àpọ́nlé àti iyì bó ṣe ń ṣàdúrà fún mi ẹ gbọ́ ni ẹ̀dá yòówù tó ń ṣe rere láyé tọmọ ibùnú àdàmọ̀ ń ṣe pé fún iṣẹ́ ọwọ́ ẹ ní ò ṣàdúrà fún iṣẹ́ ọwọ́ ẹ ní ò ṣàdúrà fún ẹ̀dá yòówù tó ń ṣe kà láyé tọmọ ibùnú àdàmọ̀ ń ṣàdúrà fún iṣẹ́ ọwọ́ ẹ ní ò máa ṣe pé fún iṣẹ́ ọwọ́ ẹ ní ò máa ṣe pé fún Ọlọ́run ò fi ṣe ọwọ́ mi kó fi dá mi lẹ́jọ́ àwọn tá à ń sọ yìí àwọn tó ń jáwọn àwọn tó ń ṣépè yìí ẹ wo àyíká àwọn ẹwọ tún ẹ wò sí ẹ wo wájú ẹ wà árín wọ́n dúró sójú kan ni ìmí inú wọn ti lùzì ọjà ìmí inú wọn ti ń ro ọjà tẹ́lẹ̀tẹ́lẹ̀ gbogbo kọ́sọ́mà ti sá lọ ìmí inú wọn gbogbo ọjà tó ń tò látòkèdè lẹ̀ ó ti lọlẹ̀ àìrọ́ ó bá ń gbọ́ orí mi kọ́ ya o ìṣẹ̀dá mi kọ ohun tí ò dáa o orí mi ti kọ ya Ọlọ́run ò ní èmi ò ní bá wọn sí nínú àwọn olówó àná mi ò ní bá wọn sọ ẹni tó máa ti sọ pé ó ti tajà rí mi ò ní bá wọn fi ọjà pìtàn láyé tèmi Ọlọ́run má jẹ́ nítorí ìdí èyí mo ṣe ń pariwo pé mi ò lè bá màámi aláṣàbíjà àpáta ńlá ni wọ́n tẹ́nìkan ò lè dojúkọ yes kò sí bá a ṣe máa rìn torí mami woman being ni gbogbo wa ẹ̀jẹ̀ jọ ń rọrùn lára èmi àti yín ni nígbà mi kọ́lọ̀ má jẹ́ àṣìnú bí inú lè bí yín kẹfẹ́ máa bínú sọ̀rọ̀ tẹ́ ẹ bá wá ti létí ìgbọ́ ẹ̀dá tó bá ti ń pè tí wọ́n bá ń bá sọ̀rọ̀ tí ò bá ti gbọ́ ó máa parun ni mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tó ń pè mí mo wá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pọ́lọ́run náà fún mi ní etí ìgbọ́ alihamdulilayi rọ́bìlì alamin kò sí ní gbogbo ẹ̀dá tán bá ti ń bá sọ̀rọ̀ tí ò bá gbọ́ Ọlọ́run gan sọ pé òun bínú sí Ọlọ́run lòun bínú sí bẹ́ẹ̀ ni mi ò lè fi màámi aláṣàbí Yesabod mi ò lè fi wọ́n ṣeré àwọn àtẹnu máa jà bọ̀ tó bá ti sọ fún ẹ níwọ̀nba pé padà tó bá jálálùbáríkà ẹ̀dá wàá tẹ slow wàá tẹ pause wàá padà straight bó tọ̀rọ̀ tèmi ṣe jẹ́ nìyẹn ṣé wàá rí kí n tó máa polówó ọjà lọ fún yín mo fẹ́ dìbọ́ǹkì nǹkan kan lálẹ́ ẹni tí mo dẹ̀ fẹ́ dìbọ́ǹkì nǹkan yìí fún tó bá lè fún mi ní proof àmọ́ tí ò bá ní proof gbogbo ọ̀rọ̀ tí ẹni tó ṣe ṣáàtì yẹn blọ́gà tó gbé ṣáàtì yẹn tó fi ṣépè fọ́tà mi gbogbo èpè tẹ́ni yẹn ṣe ń bẹ̀ á jẹ́ títí ẹ̀ Obanla Adébuhari Elizabeth ìwọ ni mo fẹ́ wá bá wí o Obanla Adébuhari Elizabeth mo fẹ́ kó bẹ̀rù Ọlọ́run mo fẹ́ kó bẹ̀rù yé tó máa kú wọ nìkan ní sàárè mo fẹ́ kó bẹ̀rù legacy tó máa fi sílẹ̀ fáwọn ọmọ ẹ̀ mo fẹ́ kó bẹ̀rù pé kò sí nǹkan téèyàn ṣe láyé kò sí àṣegbé o àṣepamọ́ ló wà kò sí gbogbo bó ṣe fẹ́ bà tẹ̀dá jẹ́ láyé o ò lè lọ score free tó o bá ṣe ń gbà yẹn tó o mú jẹ tó bá yá tó bá kù wọ nìkan lọ́jọ́ kan wọ́n á bi ẹ́ léèrè Obanla Adébuhari Elizabeth ìyàwó bàbá Akeem ìwọ ni mo fẹ́ bá lọ́rọ̀ nírọ̀lẹ́ yìí kí n tó máa pọn sórí ọjà mi mo gbọ́ pé wọ́n ní o ṣe ṣáàtì fún mi bọ̀ torí ṣáàtì yẹn kọ́ ni mò ń lọ o lè ṣe ṣáàtì 100 kò káyé àsìkò tó ní kálukú ló máa lò èmi ò kí ń dalẹ̀ yàn mo rántí pé ńgbà kan ló wà lẹ́yìn tó yàn àìmákù ẹ̀yin ẹ̀ very very unstable elements nísìnyí o tún ti bọ́ sẹ́yìn Lizzy Anjorin níjọ́ kìíní àná ìwọ ló gbé burial ground yẹ ìwà sórí Facebook o nísìnyí Lizzy sọ pé ìyá Ìbàdàn ni bọ̀ kò sí kò káyé àbẹ́ ẹ̀mọ́ ẹ máa gbọ́ Obanla Adébuhari Elizabeth stop sọ bẹ́ẹ̀ orúkọ ẹni mo fẹ́ lò má máa portrait èmi kì í ṣèkà o a lè búra wa lórí Facebook yìí mo lè bú ẹ kó kí n bú ẹ yàmàyàmà ṣùgbọ́n tí bá ti pa Facebook mi gbogbo ohun tó kù ti tán mi ò ní nǹkan kan ṣe pẹ̀lú anybody láti máa competition
níjọ́ tí mo ti wà nínú Facebook fracas mi ò bá yàn sign a petition against anybody rí. And moreover mo believe pé àwọn followers tó bá yẹ pé we are all dumb. How is it possible? Mi ò mọ̀gbà tó gbé container. Mi ò ṣiṣẹ́ ní Canada Border Agency. Lóòótọ́ ni mo apply fún iṣẹ́ yẹn. Bó ṣe máa ń pè number 1 tó bá fẹ́ jẹ́ṣẹ́ yẹn. Conditions ẹ̀ tán fún mi gbà yẹn kò lè jẹ́ kí n proceed because wọ́n ní mo kọ́kọ́ máa lọ ṣoṣù mẹ́fà ní province ibòmíì. Mo dẹ̀ láwọn ọmọ ńlé. Mo apply fún ìgbà tí mo di citizen tí mo apply fún wọ́n gbà mí. Even wọ́n send mi ní gbogbo training form àti ibi tí màá ti lọ ṣe ní New Brunswick. Ìgbà tí wọ́n sọ pé mo máa lo oṣù mẹ́fà ní Red Knife ìlú tó yẹ pé ó tutù bí olóṣì yẹn ní province yẹn ni mi ò ṣe proceed. So yín ò wá fún mi ní audacity láti jẹ́ pé kán mú container ẹ̀. Stop lying on me. Obanla Adébuwárí ṣó wá rí nǹkan tí mo fẹ́ sọ lálẹ́ yìí lẹ́yìn tálẹ̀ mi ò ní sọ ń pa ẹ̀ mọ́. Tó bá jẹ́ pé lóòótọ́ àti òdodo mo mọ̀ nípa bó ṣe gba container lọ́wọ́ ẹ̀ ní Canada àbí mo wà lára àwọn tó kọ petition against container tó gbé lọ sí Canada, gbogbo èpè tí Auto Bola ṣe ń jọ yẹn àti nǹkan tó sọ pé kó ṣẹlẹ̀ nínú ṣọ́ọ̀bù yìí á rí bẹ́ẹ̀ o. Ṣùgbọ́n tí bá yẹ pé mi ò mọ kankan pa mi ò tiẹ̀ gbọ́ container mi ò bóyá ìwé container mi ò rí gbọ́ mi ò mọ kankan pa ẹ̀ tó ń parọ́ mọ́ ìṣẹ̀dá mi tó ní mo wà lára àwọn tó kọ petition tó fi gba container lọ́wọ́ ẹ ní Canada. Gbogbo èpè tí Auto Bola ṣe àti bóyá sọ pé kán mọ lọ jó ṣọ́ọ̀bù bẹ́ẹ̀ ló ṣe máa rí fún ẹ Obanla Adébuwárí. Àdàbí tí mo bá gbọ́ àbí mo fetí ẹ̀ tiẹ̀ fetí kọ́ àbí mo tiẹ̀ wá mọ̀ ń pa ẹ̀ àbí mo sọ ń pa ẹ̀ rí pé Obanla Adébuwárí ń gbé container bọ̀ o ẹ lọ wo bẹ́ẹ̀ ṣe máa kọ petition. Tí mi ò bá mọ̀ nǹkan kan pa Adébuwárí wàá jẹ̀yà láyé wàá tún jẹ lálùkìyámọ̀ tó pé mi ò ń parọ́ mọ́yàn. Nǹkan tó bá ṣe ni máa sọ. Ṣé nǹkan tí ń bá dẹ̀ ṣe ni pápá tẹ̀ máa ní pé kẹ́niyẹn má bínú. I knew nothing about how they got your container in Canada. Ìwọ fúnra ara ẹ ló bọ́ sórí Facebook ló ṣí container tó ń gbé lọ. Níjọ́ náà lọ́hùn mo rántí wípé ó ṣí container yẹn Indomie wà ńbẹ̀ ìyẹn Indomie chicken, no chicken wà ńbẹ̀, sardine wà ńbẹ̀, golden mon wà ńbẹ̀. Mo rí àwọn nǹkan kọ̀ọ̀kan epo gàrí tó ṣàgbọ́gbẹ̀ fúnra rẹ̀ ló ṣí tó sọ pé ẹ ti ń gbé container lọ sí Canada. That was it. I knew nothing. And mo dẹ̀ believe pé gbogbo èèyàn tó bá ń gbé ní Canada Ọbasun Olúwabùnmi, who are you referring to? You don't start ẹ̀jẹ̀ ó ní you don't start ẹ fi àwọn olórí burúkú sílẹ̀ jọ. Fúnra ẹ ló show lórí social media mi mọ̀ nǹkan mi ń bá ẹ sọ̀rọ̀ mi mọ̀ ẹ rí. The only time tí mo wá sí show ẹni tí mo wá sórí page ẹni pé ìgbà tó celebrate màmá tó gba 100,000 nígbà tí wọ́n máa ń ṣe birthday níjọ́ náà lọ́hùn tó celebrate wọn tó bẹ̀rẹ̀ sí ní bú àwọn ọmọ ayé tó ń bú dọ̀kásì ṣe gbogbo ẹ̀ later ó dẹ̀ padà lẹ́yìn màmá ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní báwọn tó ti bú ṣe. Èmi ò kí ń ṣalátẹnujẹ o, kò sẹ́ni tó fẹ̀mí lówó rí lọ́jà lórí Facebook mo sì ń tẹnu mọ́. Ṣé o get nǹkan tí mò ń sọ? Èmi ò kí ń ṣe olórí burúkú ẹ̀dá, èmi ò kí ń baṣẹ́ owó èèyàn jẹ́. Nígbà tó ń pariwo pé mi mo ní kán mú container, ṣé wọ́n ló ní kán mú container tèmi ní 2015 December tí wọ́n jí container gbé tí agent ta kówó fún tó sá lọ tí ò gba container di bá ṣe sọ̀rọ̀ yìí. Mọ́tò 4 àti diaper August 1,000 ló wà ń bẹ̀ àti ẹrù brother mi kan tó fi rán mi láti Canada wá sílé. Ṣé kí n sọ pé wọ́n ló ní kán wá gbé? Ṣé kí n sọ pé wọ́n ló ní kán wá gbé? Because ẹ kàn máa sọ̀rọ̀ nítorí pé ẹ fẹ́ score points, ẹ fẹ́ báyàn yẹn lórúkọ jẹ́. Oníyẹn nígbà Lizzy mo fò bọ́ta bẹ́ẹ̀ ni ṣebí wọ́n náà ti fò bọ́ta ń sìn. Bó ṣe rí nìyẹn torí pé Lizzy wà ní sáìdì wa. Whatever tó bá dẹ̀ ṣẹlẹ̀ ńgbà yẹn a gbọ́dọ̀ máa wá pé kínú ẹ̀ dùn náà. Ebi wọ́n ló ń ṣépè fún.
so kí wá ló wá kan tí yín ò tí ẹ̀ pọ̀n mi bá ṣe pé fẹ́ bá ṣe pé wàhálà tẹ̀yìn méjèèjì nìyẹn kó pọ́n mi. Stop tagging me as a destroyer. I've never destroyed anybody. Ọjà èlò ń tà ìgbà tí mo dé láti Canada ó bìlí ipò lè gbé mi ṣubú ó gbórin kan ni ẹni tọ́lọ́run bá gbé dìde tá bá ní kó ṣubú bó ṣe máa ṣubú máa ṣojú Ọlọ́run wà tọ́lọ́run ó rò bóyá ò lè gbé bẹ̀ sí ń ṣe oríṣiríṣi òun ya wọn òun ṣe bí ẹni tó rí ẹ̀ ti gbálẹ̀. I was just looking at you. Did I give you the attention? I know you were craving for attention. You're an attention seeker. Ìwọ ló rí òwò lọ́sàn gangan tó bẹ́wọ̀. Ìwọ ló gbọ́ gìrì òjò tó dá ní àgbàdànù. Èmi tí ń ṣe business jewelry sí ọwọ́ ìyá tèmi ni mo ti bá gbogbo òwò tí àwọn ẹ̀gbọ́n ìyá mi ó fi rán gbogbo ọmọ ẹ̀ ní school títí kan lọ sí London. Ẹ má wọ̀rẹ́ jẹ́ kí n kọ́kọ́ block ẹ̀ so kò sí ẹ má wọ̀rẹ́ ẹ má fi mo ti block ẹ má wọ̀rẹ́ bóyá má wá ìgbà ẹ nìyẹn. Iṣẹ́ jewelry sì yín mo bá ń lé ni kò sẹ́nìbọ̀ tó lè fà pàdé àlùdí ẹ̀ tú mi jẹ so tó bá wá sórí Facebook tó ń ṣe yàlàyàlà tó ń ṣe yòlè orí pé mò ń wú ẹ̀ kọ́sítọ́mà àti tèmi ò papọ̀ mọ́ ti tiẹ̀ náà ojú ọ̀run tẹ yẹ fò ó lè ní wọ́n ń gbá wọn yarí ní 2000 yarí ní 1000 wọ́n ń ta fún wọn ní $50 ṣé mo pé mi ìwọ wá sinwó ni ìwọ wá sin owó láyé ni èmi ti ṣiṣẹ́ lọ́rùn èmi ń gbowó láyé ni. Mo ń bọ̀. Ìjà ọkọ̀ blọ́ọ̀kì wèrè tó wà níbà iná ẹ má wọ̀rẹ́ aláyàgèlè mọ́ lórí burúkú pàtó àfi pàtó náà ó ti yẹ yín sìn mo ti blọ́ọ̀kì ẹ má wọ̀rẹ́ so leave me alone. Jáwọ́ lórí ẹ̀kọ́nà lẹ́yìn mi ní kó má tajà nǹkan tó bá wo oníkálùkù ní kó ta àwọn èèyàn tèmi mọ̀ mí èmi náà sì mọ àwọn èèyàn ti tèmi. Wọ́n sọ pé the trial will not only convince you, it will only make you remain and bring more customers to original Ìyá Ìbàdàn. Abẹ́rí. Ṣó ti yé yín sìn? Ó máa ń mú àìmọye rìfárà ni mò ń jẹ. Àwọn tó ti rẹjà lọ́wọ́ mi láti Canada gan wọ́n sì ń ràdé ni. Inú wọn gan dùn pé mo wà Nàìjíríà because they buy it more a little bit cheaper. Mo máa ship ọjà most of the ọjà tí mo ní ní Canada ó lè fi compare ti Naija. That is the reason why tí mo fi ship ti Canada wá sí ibà mo fi lẹ̀ tí n bá dé Canada a tún máa continue. So leave me alone. I know nothing about bó ṣe gba container lọ́wọ́ ẹ mi mọ̀ ń pẹ́ mi dẹ̀ fẹ́ mọ̀ mi ò dẹ̀ lọ́wọ́ sí mi ò bá yàn kọ competition ó ṣe mú proof jáde ṣe bí tó bá yà competition sí ṣe borí gbogbo orúkọ àwọn tó competition máa list ẹ bring your proof Obanla Adé Buhari mú proof ibi tí Ìyá Ìbàdàn ti sign tó ti rórúkọ mi ò lùyàn jìbìtì rí gbogbo báyìí sọ pé kí wọ́n ṣe Canada fáwọn mo máa ń fáwọn èèyàn ní website ni èmi ò gbowó visa lọ́wọ́ anybody rí lórí Facebook yìí mi ìbáyọ̀ ṣe Canada rí torí bàbá ńlá kò bàbá tèmi kọ́ ló ń lẹ visa tí n bá bá wọn apply fún school àìmọye school tó jẹ́ pọ́ ti fún wọn ládmission máa ní admission lélẹ́yìí ẹ lè wá bẹ̀ ṣe máa ṣe visa yín mi ò dẹ̀ ń gbowó lọ́wọ́ yàn bí àwọn tí mo ti bá ṣe mi ò gbà kọ́bọ̀ rí even I gave people the website new website ọ̀rẹ́ ṣe change sim I always give people tó bá bá mi lọ sí orí irccc.com you will see immigration refugee citizenship Canada immigration refugee citizenship Canada mani new website wọn nìyẹn ó máa rí category ó máa rí nǹkan tó jẹ́ pé ó wà eligible fún tó bá jẹ́ pé iṣẹ́ ọwọ́ ni tó bá ti meet up with criteria ṣe kí ló dé wọ́n ń gbàyàn náà nǹkan kan bá bí èmi ṣe máa ń sọ nìyẹn ìwọ ló ń gbowó lọ́wọ́ àwọn èèyàn kiri jọ Adé Buhari leave me alone. Yes, that's the website, Canadian website, IRCC méjì ni o ircc.com immigration refugees citizenship Canada immigration refugee citizenship Canada òun ni mo lè fi wọ̀nyí bí tẹ́ máa lọ
kò dandan kọ́ ni kó máa bá wa ṣe nǹkan ní Nàìjíríà gbogbo nǹkan lè má fẹ́ kó bá yín ṣe everything you want them to do it for you immigration òní immigration refugees and citizenship Canada òun rèé tó bá ti click on it lọ sísàlẹ̀ òun rèé website wa ni ṣẹ́tìrí website Canada ni ṣẹ́rí ṣẹ́tìrí website wa ni tó bá lọ sórí website yẹn tó bá ti lọ click menu click on menu ó ní immigration and citizenship travel and tourism business and industry benefits air taxi scroll down tó bá ti lọ wàá rí bí tó sọ pé migrate mò ń bọ̀ o gbémi ṣe ń fáwọn èèyàn nìyẹn o ó ní okay citizenship tó bá ti lọ lórí ẹ̀ migrate ni ṣé yìí sí wàá click on that migrate tó bá click on the migrate yẹn oríṣiríṣi ó ní express entry family sponsorship proficient nominee ó ní gbogbo ẹ̀ ló wà ń bẹ̀ mo máa ń sọ fún wọn ṣẹ́tìrí gbogbo ẹ̀ ìwọ ló mọ nǹkan tó wà eligible fún eligibility ẹ tó bá click lórí ẹyọ kọ̀ọ̀kan express entry lélẹ́yìn sí express entry sí bóyá máa submit kí ló ṣe kí ló wà eligible fún òní gbogbo ẹ̀ ti wà níbàyí all the requirement is there mo dẹ̀ máa ń sọ tó bá jẹ́ni tó kàwé ìwọ tó bá ní BSc ìwọ tó bá ní masters tó yẹ pé o kọ̀wé pókè o fẹ́ relocate you can easily go there tó bá click express entry wàá rí fọ́ọ̀mù yẹn ń bẹ̀ wàá rí eligibility ẹ tó bá ti pé 30 years ó ní years point tó máa fún ẹ tó máa gbà tó bá níyàn Canada another point ni tó yẹ pé ó lè verify school tó lọ ipò ní masters big point ni fún ẹ tó bá ń ṣiṣẹ́ another point ni so tó gbogbo kíní bá ti wà meet up kí ló dé apply now tásìkò ẹ bá ti tó pilot ni wọ́n tó bá mú ẹ oh need anything you don't need to stress yourself you're coming tó bá dẹ̀ yẹ pé student visa ló fẹ́ ṣe apply fún school tó bá ti fún ẹ ní acceptance letter ní school mi wà máa ń gbowó máa ń gba full tuition yẹn lọ́wọ́ ẹ which is almost $20-something thousand tó bá san o lè fi package fọ́ọ̀mù ẹ lọ sí embassy tó lọ bá ṣe pásìkò ẹ ti tó they will give it to you tó bá dẹ̀ yẹ pé àwọn nominee ni tó bá níyàn lọ́dà province bíru Quebec bíru what is it call it kí lórúkọ bí tí mo ti lọ gbé yìí náà tí mo sá kúrò ń bẹ̀ orí tó fẹ́ pa mí yìí ń ṣe ń jẹ Winnipeg tó bá níyàn ní Winnipeg or tó bá níyàn ní Saskatchewan bí táwọn ọmọ mi ń gbé it's easy to do the nominee tó bá ti meet gbogbo criteria tó lọ sí school wà important because Canada application you got to do IELT exam you need to pass the English reading Montessori reading speaking listening mẹ́rẹ̀ẹ̀rin o ní láti pass yẹ o lè apply tó bá ti níyàn bẹ́ẹ̀ wọ́n á sign nípa àwọn mẹ́rin brother Ayọ̀délé Empress mi ò mọ orúkọ Sida Tọ́lá mi ò apply fún Canadian visa I don't know how it works ṣé you get I don't know how it works tó ti yẹ yín sìn bóyá máa ń appear mi bí àkọ́kọ́ ni mo ṣá mọ̀ pé I am a citizen that is it ṣé you getting what I'm saying àwọn oríṣiríṣi àwọn tó kọ́ṣẹ́ ó wà ní gbogbo àwọn labradors yẹn kí lórúkọ bíbá yìí ná New Brunswick ó pọ̀ tó yẹ pé wọ́n ń wáyàn ojú oníṣẹ́ tó máa ti kọ́ síbẹ̀ lè sọ pé hairdresser bàbá kúùkù tó bá ti meet criteria wọn ò ń lọ nìyẹn tó bá ti mọ̀ nǹkan tó ń ṣe ẹlòmíràn náà gba 4 million má kàn máa rẹ́rìn ni ẹlòmíràn náà gba 3 million owó wà Nàìjíríà yìí o but tèmi ò ní ẹ̀bà kọ́mọlà kejì mi lákún jayé mi ò gbowó lọ́wọ́ yàn rí báwọn ṣe visa rí I don't do it kò sí ìlú tó ti lè apply my dear sister
kò sílùú tó wà tó ti lè apply fún Canada visa. Nǹkan tí mo mọ̀ pé ó le jù ní Canada ni visiting visa. You don't usually give. Orí ló ń báyàn ṣe, but student, relocation, express entry, nominee, kí ló máa ń pe apprentice or something, there is some ìyẹn tó máa ń jẹ́ pé àwọn òṣìṣẹ́. Ṣó ti yé yín sìn? Nova Scotia, thank you, God bless you. So èmi ò gbowó lọ́wọ́ èèyàn rí, kò sẹ́ni tó ti wá bá mi, fún àwọn tó máa ń bá mi tí bá fẹ́ fún wọn nọ́mbà ẹni tí mo fẹ́ fún yín kò ń ṣòun lẹ́mbàsí o, kò ṣe ló máa lẹ visa but ó máa ṣàlàyé fún ẹ kínníkínní gbogbo nǹkan tó bá nídìí á jẹ́ kó mọ̀. Wọn ò dẹ̀ kí ń báyàn parọ́, wọn ń báyàn lọ wá skill worker. God bless you Tolúwa ní Ìdòwú, there is skill worker as well, thank you very much. ṣe ni pé àwọn tó wà ní Canada wọn mọ̀ nǹkan tí mò ń sọ, ṣe pé mò ń parọ́ màmá já mi ni. Wọn ń báyàn wá statement of account, that's very very important. Go and build your statement of account, keep running it. A Rome is not built in a day. Ṣó ti yé yín sí? Ìwọ tó fẹ́ travel tó bá ní kan bẹ́ẹ̀ ṣe gèǹjẹ má try Canada, ó lè ṣe l'Amẹ́ríkà o. Láyé bí school ẹ àti àkáǹtì ẹ wà lọ́wọ́ wọn báyìí, wọ́n ní kóòdù tó ń tẹ̀ sí gbàgàdà báyìí ló máa gbé wá, ó ti disqualify rẹ láéláé ló ti disqualify rẹ. So go and build. Tó bá yẹ pé school ló fẹ́ lọ àbó fẹ́ ṣe skill worker yẹn náà, skill worker program wọ́n lára àwọn làwọn ètò kọ́ṣẹ́ ọwọ́ ṣe nǹkan yẹn. Tó bá jẹ́ pé o ti rí pé bó ṣe wà yìí o, kíní yìí o kò tí lè meet up, why not go, why not furthermore? Ìwé Nigeria go is even good, it's very very easy because all máa kó ẹ to the length bẹ́ẹ̀ nǹkan fẹ́ kówó yẹn sínú ọpọlọ ẹ̀. À ń flip ìwé nílùú òyìnbó ni o, assignment ni wàá lọ ṣe fúnra rẹ̀ ló máa lọ wá gbogbo materials tó máa lò nílùú òyìnbó. Go to www, not there is nothing like job dot no ìyẹn 419. Go to www.ircc.com. You see everything. Gbogbo nǹkan tó nídìí wà under kìíní yẹn, gbogbo requirement wọn wà ńbẹ̀, nǹkan tó fẹ́ ó ti list ẹ̀ síbẹ̀. So don't let anybody deceive you. So èmi yẹn ló ń pè pé mo fẹ́ lọ bá àwọn èèyàn kan, èmi ò ń ṣe. Mo fẹ́ join ní border security agency nígbà yẹn, mo apply wọ́n dẹ̀ fún mi but criteria wọn mi ò lè meet up ni mo ṣe drop. It's not anything like bóyá pé kíní. So please Obanla, don't tag me with such thing. Èmi ò mọ̀ ń pa ẹ o, mo dẹ̀ ti sọ gbogbo ìpè tó Bọ́lá ṣẹ́ back to sender nítorí mi mọ̀ ń pa ẹ, mi ò jẹ́ gbì, mi dẹ̀ lè kú gbì. So ẹ̀yin ẹ̀yẹn wa, if you need more information, go to that website www.ircc.com. Immigration, Refugee and Citizenship Canada. Immigration, refugee and citizen. And don't click on those. There are some website that you find there, they say kini kan igba kan. Don't click on those one. So when you type it, ṣe rí pé nígbà tí mi type ẹ jẹ́ kí n fún wọn yín. Ṣe rí pé nígbà tí mo type kini yẹn, ṣe rí pé òun ni. Ṣe rí pé nígbà tí mo type ó show báyìí, mo wá lọ sísàlẹ̀, ṣe rí. Mo wá lọ báyìí, mo lọ síbi tó sọ pé Immigration, Refugee and Citizenship Canada. Mo click ẹ. Ṣẹ́tìrí bí tó máa gbé yín lọ lélẹ̀. And when you click on menu, ṣẹ́tìrí. When you click on menu, it will show you immigration and citizenship, travel and tourism, business and industry, benefits, health, tax, environment and natural resources, national security and defense, culture, history and sports, policing, justice and emergency, transport and infrastructure, Canada and world. To bá lórí gbogbo yẹn, wá kọ́ click lórí ele. When you click on immigration and citizenship, see, it will bring you all this. See, when it bring you all this, see, my application, visiting, migrate. See the migrate, you click on migrate. Here you see, when you click on migrate, so it will bring you this express entry, Shetiri. It will bring you express entry, family sponsoring, proficiency nominee, Quebec selected skill worker, Atlantic immigration program. This program is going on right now. Atlantic immigration program. Go and click it. Then it will give you caregivers.
See, startup visa. I want to have a business wa self-employed, and it will give you rural and northern immigration pilot. This one too is going on at the moment. And this agric food pilot yìí mo ti gbàgbé ó wà ní Brandon is I think is Manitoba. So this one, this agric food pilot yìí tó bá jẹ́ pé lóòótọ́ ó ṣiṣẹ́ oko àgbẹ̀ ni ẹ́, ó dẹ̀ ní proof, please go and click this. Go and click this and see their requirements. Eléyìí ò làyàn láàgùn o. Even this one, I don't think you need to do IELTS exam. I don't think so. See, eligibility only. Eligible Canadian worker experience. Shetiri. Non-seasonal job offer. Gbogbo ẹ̀ wà ńbẹ̀. Shetiri. Everything is there for you. Àwa tá àti ẹ̀ kàwé yìí. Àwa tá àrẹ sùkúù only. Eligible industry and occupation wà ńbẹ̀. Eléyìí ni language requirements. Educational requirements only to settlement fund. Gbogbo ẹ ti wà ńbẹ̀ fún ẹ. You just need to click them one by one and have your time to read. Go through it. Go through everything. I am not an agency. I'm not agent. I'm not Canadian agent. I'm just only advise people. I don't want to do anything with visa. Nothing. I don't have anything to do with it. So if you go to that website, Ibadan, please, for God's sake, you need to file a report with police, and you need to have full security on your shop. Just heard on Lizzie's show that someone will burn your shop. Please be fast. Èèyàn mi, ẹ máa wòran tiyín. Ẹni tó bá fẹ́ wá bọ́ọ̀nù ṣọ́ọ̀bù ń tóun bá bọ́ọ̀nù ṣọ́ọ̀bù yìí kò ní dáa fún. Ṣé ẹ mọ̀ pé CCTV camera yìí wọ́n yé pa? Solar light wà tí ń sọ lójoojúmọ́. Security méjì ní bẹ́ẹ̀ ń bí. Mo ń gbàdúrà